nígbà tọ́lọ́run bá jẹ́ kí Yorùbá ó débẹ̀ ìrandíran rẹ̀ ò ní jẹnu sẹ́yìn. gbogbo ẹnikẹ́ni tí wọ́n fẹ́ mọ ta Yorùbá fún olóṣèlú bá aṣọkùnrin bá aṣọbìnrin ìjọmọdé ìjàgbà tó jẹ́ pé ìfẹ́ Yorùbá tó lóun níyẹn kò dénú ẹ̀ bí ṣe ń sojú wa ní tún ṣèbàjẹ́ wa lẹ́yìn ilẹ̀ Yorùbá ò béèrè lọ́wọ́ ẹ̀. àsìkò tá a wà yìí kò yẹ káwọn Yorùbá mọ bínú ara wa kò yẹ ká mọ jà sí ipò kò yẹ ká mọ jà ságbà èmi ọmọ tá à ń jà ságbà sí ọmọ tá à ń jà sípò sí náà tọ́lọ́ba ti yan nìkẹ́jẹ́ ká ti lẹ́yìn kí gbogbo wa jọ lè débi tá à ń lọ ìgbà tọ́lọ̀ yan Mósè gbogbo àwọn ọmọọṣẹ́ tẹ̀lé Áárónì tẹ̀lé àwọn tó ju Mósè lọ́wọ́ à ń bẹ̀ ẹnìkan ló pìtàn fún Mósè tí Mósè fi já nínú àwọn fámìlì rẹ̀ tó ń jẹ́ Júù nígbà tí Mósè kọjú ogun sí wọn tó ń bá wọn jà torí pé Mósè ni olórí ogun Fáráò àgbàlagbà tọmọ ìtàn Mósè tó ń bí Mósè lójú ẹ̀ lọ sọ fún Mósè pé Moses fámìlì rẹ̀ ni wá mọ pa wá mọ ọmọ tó ń ṣe ni àwa fámìlì rẹ̀ ló ń pa ṣebẹ́ nìkan lọ sọ fún òun náà dẹ̀ tún bẹ́ẹ̀ náà tó tẹ̀lé Mósè lẹ́yìn kò sọ pé òun ju Mósè lọ kò àwa Yorùbá àmọ́ bínú ara wa àmọ́ torí ohun tá a fẹ́ jẹ àmọ́ bá ohun tá a fẹ́ jẹjẹ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá rò pé à ń ṣe fíìmù lórí nǹkan tá à ń ṣe àwọn kan ní wọ́n ń tanra wọn ni àwọn kan láwọn tí ọmọ kankan àwọn tiwa ni àwọn ń wò àwa làwọn ń wò wọn ò wọ́ Ọlọ́run tó dá wa Ọlọ́run ò lè dá wa fún ìyà jẹ tiwa làwọn ń rò wọn ò rò tọ́lọ́run tó dá wa tí àwọn ń fìyà jẹ bí wọ́n ṣe fìyà jẹ wá sí Ọlọ́run náà fìyà jẹ Ọlọ́run ló dá wa òun ní ń tọ́ wa òun ní ń bọ́ wa òun ní tó ń sìn wa torí pé tá a bá jí sí á ní wọ Ọlọ́run jíjí tí mo jí yìí kò sí ohun tí ń jẹ fún mi a máa rán Ọlọ́run sẹ́ abẹ́ ẹ̀kọ́ ni yóò sì jẹ Ọlọ́run mọ̀ ń jáde lọ lẹ́nu mọ̀jẹ̀ ń jáde lékú lọ́wọ́ ṣe security mi Ọlọ́run yóò sì mọ̀ ṣe security wa òun ló sì dá wa a tún wá gbà ní security kábíyèsí rẹ Ọlọ́run bá tó lọ sí nínú gbàgbọ́ Yorùbá sí Ọlọ́run yóò gbé Yorùbá délẹ̀ lẹ́yìn láìpẹ́ láì jìnnà ogun Fúlàní ajínigbé agbénipa rẹ́pì yóò parẹ́ lẹ̀ Yorùbá pátápátá gbogbo ẹnikẹ́ni tó bá ní ogun Fúlàní ajínigbé yìí tí wọ́n sì ń jí wa gbé tí wọ́n ń pa wá tí tún sọ̀sọ̀kú sọ tínú rẹ̀ ń dùn tí ń sọ pé ẹ ṣé Fúlàní ọ̀pá wọn lẹ̀ Haúsá ni ṣé wọ́n pa wọn lẹ̀ Ìgbò ni àwọn orú àwọn yẹn bẹ́ẹ̀ wọ́n parẹ́ tìrẹ̀tìrẹ̀. gbogbo ẹnikẹ́ni tọ́jú ọmọ Yorùbá tí ń pèrè lọ́mọ Yorùbá tọ́jú pé ohun tá à ń ṣe yóò dùn mọ́ ó tún bú wa Ọlọ́run tó láyé tọ́lọ́run yóò bá wa bù tìrẹ̀tìrẹ̀ torí pé Ọlọ́run ló lè bú yàn ẹnìkan ò lè bú yàn Ọlọ́run ló lè yẹ̀yẹ́ yàn ẹ̀dá ò lè yẹ̀yẹ́ yàn ọlọ́mọ yẹ̀yẹ́ wa wọ́n yẹ̀yẹ́ Yorùbá ọlọ́mọ jaranki Yorùbá inú àìní jaranki Yorùbá tọ́lọ́run ṣe fún wa Yorùbá ọmọ tọ́lọ́run ṣe fún mélòó lára mílíọ̀nù àwọn alágbára tí ń bẹ ńlẹ̀ Yorùbá alágbára yàpá ńlẹ̀ Yorùbá tó ń pọ̀ gidi gan tó jẹ́ àwọn alágbára gidi ṣùgbọ́n aláyàdúrà wa lọ tọ́lọ́run bá fẹ́ jẹ́ kó mọ̀ pálágbára ni a wá gbé ọ̀lẹ jáde ọ̀lẹ wa mọ̀ sí bí alágbára lójú wa alágbára ọ̀lẹ yóò mọ̀ sí bí alágbára lójú wọn tó ń pèrè lálágbára ìrònú máa ń mú ọ pé alágbára lèmi náà nà ṣùgbọ́n ọ̀lẹ ló jí ẹ ó yẹ kó gbà fọ́lẹ̀ tó jí ẹ. ẹjọ́ ẹjẹ́ ká mọ̀ yìí. wọ́n tó pèrè lálágbára ẹ ọ̀rọ̀ ni. tọ́lé alágbára ni mí nà ọ́ níjọ́ ni wọ́n dé náà èmi ò jiyàn rẹ pálágbára kọ́ ni alágbára ni ẹ ṣùgbọ́n yẹ kó gbà fún ọ̀lẹ tó ta ẹ jí pẹ̀lú gbogbo agbára tó ní ẹ gbogbo agbára tó lò ní pátápátá ọ̀lẹ ló jí ẹ nígbà tó gun dé tó gun fẹ́ gbé ẹ lọ ọ̀lẹ ló jí ẹ wọ́n yẹ tó gbà fọ́lẹ̀ yẹn kó gbà fọ́lẹ̀ yẹn pé òun ló ní sábàbí ẹ
ó tún wá ń bínú ọ̀lẹ ó ń bínú Ọlọ́run nìyẹn kẹ ẹni tí bá dẹ̀ ń bínú Ọlọ́run ní délẹ̀ lérí láíláí gbogbo ẹ̀ tó bá gbà fọ́lọ́run lórí ọ̀rọ̀ Yorùbá yóò délẹ̀ lérí ohun tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ń sìn àṣẹ Ọlọ́run ni ẹni tí ó bá mọ̀ kó lọ mọ̀ no going back lọ́rọ̀ Yorùbá. gbogbo nǹkan tá à ń ṣe ń sìn kọ́lá máa gbé sórí social media mọ́ ń sìn ẹ rí i pé ìrìn àjò tá a rìn ní nǹkan bí ìjàrún a lọ pẹ̀lú àwọn ọ̀gá mi wọ̀nyí ìdájọ́ lọ àfún yín ní díẹ̀ jẹ àfún yín ní bá a ṣe dáàfin jẹ àfún yín ní bá a ṣe ń wọnú igbó yẹn lọ abà táwọn Fúlàní ti gbà lọ àwọn bàbá wa bẹ̀ ó lé ní 6 tá a jẹ́ kẹ́ rí ṣùgbọ́n àwọn tá a mú ń bẹ̀ àfún yín jẹ àwọn tá a mú ń bẹ̀ Ọlọ́run tó ní wa ó lẹ̀mí mi lọ́dọ̀ mọ̀ pé ọwọ́ wa dẹ. Ọlọ́run tó ní mi tó lẹ̀mí mi lọ́dọ̀ mọ̀ pé inú gbọ́ta lọ ń jà àrùn yẹn o ipe o Fúlàní mọ̀ pa wá bẹ̀. ṣùgbọ́n gbogbo ẹnu kọ́ láàmú fi sọ̀rọ̀ mọ́tò náà ń bá wí. àwa náà wá ti gbọ́ ẹ̀yìn pé bàtà ń lọ gan àṣẹ fídíò pa ń lọ fídíò tẹ́rì ẹ̀gẹ̀ bàtà dé la tó jẹ́ kẹrí pé kọ́mọ́dà bẹ ni pé à ń fẹnu ṣe o tàbí pé bẹ́ẹ̀ wọ́n ti sinmi àsinmi o ó dìgbà tí Yorùbá bá dé ẹ̀ẹ́dẹ́ ní báyìí tí Yorùbá bá ní òmìnira tá a bá gbòmìnira tá a rí pé àlàáfíà ti wà fáwọn bàbá wa àtàwọn àǹtí wa àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn àbúrò wa láti sinmi. ẹni tí Ọba mọ̀ ni ọmọ Fúlàní à ń jẹ mọ́sà àwọn létí tí lọ́wọ́ ni a ẹ̀ jẹ́ direct láìpẹ́ láì jìnnà a jẹ́ direct a dẹ̀ délẹ̀ ìlérí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ brọ́dà mi tẹ́ wà ń bí àtẹ̀yin tẹ́ jẹ́ mọ́mì mi ẹ gùn lẹ́mì ẹ̀yin tẹ́ jẹ́ sísítà mi àjọ délẹ̀ ìlérí ẹ̀yin tẹ́ jẹ́ bàbá mi ẹ̀ ní parẹ́ sọ́nà bí ẹ̀yin bá jẹ́ bàbá wa tẹ́ dàgbà tẹ́ ti di àgbàlagbà àwọn ọmọ tẹ́ ẹ bí wọ́n gbélé Yorùbá dókè àgbà ohun táwa ń sá torí pàwọn ìkéré làwa fi ń sá àwa ọ̀dọ́ tá a wà ń sìn àwa la gbòmìnira fún Yorùbá kì í ṣe pé àwọn ọmọ wa kankan mọ́ o ẹ gbàgbé pé àwọn ó ṣe é ti pa àgbè fọmọ nígbà tó yẹ pàwọn aládédé yẹn ra ẹbọ lọ́run ló ní ká bọ́ síta sọ́lọ́ mọ́ sàṣetì ni Ọlọ́run ló tì wá síta kò yẹ kí mi bọ́ ta náà kí ni mò ń fẹ́ tọ́lọ́run fún mi kò yẹ kí ronú mi lọ ọbẹ̀ pẹ̀lú nǹkan tọ́lọ́run ti fún mi kò yẹ kí ronú mi lọ sáìdì pé mo fẹ́ mọ wọnú gbó kiri lọ Fúlàní kiri oríṣiríṣi ló ń kálukú ló ń sọ tiẹ̀ owó tí wọ́n náà dá tí wọ́n náà ṣe GoFundMe tí wọ́n náà dá fún Ìgbòho tí wọ́n ṣe káàkiri táwọn pé ọ̀nà ti gbé 40 million fún Ọlọ́run tó rí mi tó lẹ́mí mi mọ̀ pé mi gba 40 million kankan mi gba kankan lọ́wọ́ ẹnì kankan àwọn kan tó fún mi lówó nu wọn in 6.5 million àwọn tí mo sọ̀rọ̀ wọn jáde ẹnì kan náà fún mi lówó owó tí wọ́n dá rẹpẹtẹ tó pọ̀ tó wà lọ́wọ́ mọ̀rin àrígbà gbogbo ẹnu mo fi ń sọ àrígbà táwọn yẹn ń fọkàn sí pé ó ti gba 40 million ti gbà mi ò rí gbà madam mọ̀rin yẹn ó lóun ò rí gbà pé GoFundMe ò rìlísì owó fún wa èmi ò dẹ̀ sọ nǹkan kan lórí ẹ̀ torí pé owó yẹn kọ́ ni Ọlọ́run fi ń gbé wa lọ bí tí ń gbé wa lọ gbogbo ìrìn àjò tá à ń rìn bí ojoojúmọ́ là ń dáná ń bí Ọlọ́run ló dẹ̀ fún wa ṣe kálukú ń jẹ jíjẹ ń mímu Ọlọ́run ṣètò jíjẹ fún wa bàbá dẹ̀ ń lọ bí tá à ń lọ à ń depo sọ́kọ̀ à ń domi sí radiétọ̀ à ń dira ogun jáde. ọ̀rẹ́ ti jólẹ̀. Àlọ́ àti gbọ́ ṣùgbọ́n yíyọ ẹkùn wa ìjọba á kú Ọlọ́run lọ́mọ yíyọ ẹkùn yẹn kì í ṣe tójó ṣùgbọ́n ká gbọ́dọ̀ sáwọn bàbá wa lẹ́nu torí pé gbogbo nǹkan tá à ń ṣe lóde òní yìí àwọn bàbá wa náà ti ṣe tán wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ sókè gbogbo nǹkan tá à ń ṣe bí mo ti jókòó tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ní ọjọ́ ìní ilé
déètì ní ọjọ́ 14 oṣù kẹta ọdún 2021 mo sì jókòó tí mo ń sọ̀rọ̀ wájú ilé ọ̀dọ̀ mi yìí ikú bàbá yìí aláṣẹ kejì òrìṣà ló ń sọ̀rọ̀ ó wà pẹ̀lú wa. Ọọ̀ni ìrìṣà Ọ̀jájá Adéyẹyè ẹni ìtàn kábíyèsí ẹ bá ń ṣe kábíyèsí fún ọ̀nbẹ́mi ta wà tó ń sọ̀rọ̀ ń bí. Bàbá wa Àwùjalẹ̀ bàbá dáadáa bàbá ti sọ̀rọ̀ sókè ti pẹ́ pé ọba tí ọba sọ̀pọ̀tì ọ̀tá ń ṣe oní bastard ni bẹ́ẹ̀ ló mú wa lé Yorùbá ni gbogbo àwọn bàbá wa àti bàbá wa ní Ìlàró ni gbogbo wọn káàkiri especially àwọn ọba Ògùn state yẹn ti ẹ̀dùn tán. Bàbá mi Olúgbọ́n ó sọ̀rọ̀ ó ṣe fídíò bẹ́ẹ̀ rí ó ní mo ó bẹ̀lẹ̀ mi bíi kéènì Olúgbọ́n bẹ́ẹ̀ tán yányá gbogbo àwọn bàbá wa Olúkẹrẹ onímọ̀ káàkiri ẹnẹ akójọ lọbẹ ní gbogbo wọn dúró tán wọn ti ń sọ fún ààrẹ Buhari pé tí ọba ṣọ́ra ẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ogun eléyìí ó dàbí ogun àtijọ́ tó yẹ pé ọba ní síwájú ogun gbà náà. Àwọn bàbá ti kọ lẹ́tà àwọn bàbá ti kọ lẹ́tà sí Buhari pé tí ọba tètè gbégbèsè lórí ọ̀rọ̀ Fúlàní ti ń pa àwọn ẹgbẹ́ akọ́nilẹ́wà tí nǹkan máa ń dún àwọn bàbá gbogbo àwọn kábíyèsí wa pátápátá ni mo sọ gbogbo àwọn kábíyèsí wa pátápátá wọ́n ti sọ fún ààrẹ pé tí ọba tètè gbégbèsè lórí ọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ Fúlàní apani kankan lórí ilẹ̀ Yorùbá ń bímọ tó ọba gbégbèsè lórí ẹ̀ àwọn fúnra wọn làwọn ó sígun èmi mo sọ fún yín bẹ́ẹ̀ kí la wá ń bẹ̀rù fún. Kò sí o. Ta ló sọ pé àní bàbá. Àní bàbá. Àní bàbá. Táwọn olóṣèlú kan bá fẹ́ dún màálù wọn tó bá fẹ́ dẹ́rù bà wá láàní Ìgbòho ìjà Yorùbá ò ṣe é gbé èyí gbìjà Yorùbá ẹ̀wọ̀n ìṣòro. Wọ́n tó ń sọ̀rọ̀ sí èsì Yorùbá ni wọ́n tó níjà Yorùbá ò sí gbè ọmọ ọgbó ni wọ́n ṣé wòye ṣe Yorùbá ilẹ̀ Fúlàní ló ti wá Yorùbá wọn náà ọmọ alẹ́ Yorùbá ni wọ́n ni bíjà Yorùbá ṣe é gbè bí ò ṣe é gbè àwa ti bọ́ ọ̀tá náà. Bẹ́ẹ̀ni àtọwọ́ ẹni láti wọ bẹ́ẹ̀ni. Ilẹ̀ Yorùbá jáde nígbà bá gbòmìnira fún Yorùbá tó kí Yorùbá sọ pé káwọn gbìyà àwọn ọ̀fẹ́ òmìnira àkọ́kọ́ gbà ná. Bẹ́ẹ̀ni. Fún ní èyí gbogbo ẹ̀rẹ́ jẹ́ bọ́dà mi Ọlọ́run rí mi lọ́mọdé kó tó ní bọ́ta bínúbínú kẹ́lẹ̀ mọ́ bínú kọ́ mọ́ fòkè kọ́ mọ́ jẹ́ mọ́lẹ̀ kọ́. Ọkọ̀ tí ó lásán ni. Àti àwọn tí ológun padà tó ń pẹ́ra wọn ológun lẹ́kọ̀ọ́ ológun lẹ́niwé ẹ̀ àwa yìí gbogbo wa àtàwọn tí ò wá tó yẹ pé ìkà àwọn tó wá ṣaṣojú àwọn tó wá bí léde ẹ sọ fún àwọn tó wà nílé pé wọ́n fún ṣòkòtò wọn kó lè gbogbo ibà pátápátá àsìkò tiwa yìí ni Yorùbá gba òmìnira. Bẹ́ẹ̀ni ó ti bẹ̀rẹ̀. Kìnní kan bẹ nígbó tí ń dún màúrú ẹbí ọ̀pá níjẹ kìnní kan ò sínú gbó kankan. àwa náà làwa ń bẹ. Ìbẹ̀rù Ọlọ́run lásán ni Ọlọ́run dẹ̀ rèé àwa lọmọ rẹ̀ kò ní dẹ́rù bà wá. Ẹ má jẹ́ abẹ́rù wọ́n mú gbé fún wa fún kìnní. Ẹ wá lè fẹ́ gbé wa ẹ̀ ń pa wá. Àwọn fámìlì yìí tí wọ́n ń pa wá tí wọ́n ń kidnap àwọn bàbá wa àtàwọn àǹtí wa tó ń ṣe wèrè yìí gún mímọ bí ọmọ bí wọ́n wà ẹ rí wọn ẹ wá ní ká fún wọn ní amnesty kan olórí ibú nìyí ni ẹ wá kó ìbọn ẹ kọrí sí tí wọ́n ti ń pa wá tí wọ́n ti ń ṣe yàmàyàmá sí wa àwa ta wá ń béèrè òmìnira fáwọn fámìlì wa lẹ wá ń dẹ́rù bà
àwa tí àwa ń béèrè òmìnira fáwọn fámìlì wa pé pípa tẹ̀ ń pa wá tẹ̀ ń ṣe yamayama yìí ti tó àwa la wa ń dẹ́rù bà. àwọn ọmọ kan náà kó lè wé ìsìn báyìí ní ìsìn ni wọ́n tún béèrè billions lọ́wọ́ ìjọba Nàìjíríà. sọ́wọ́n dìgbà tí wọ́n bá kó àwọn ọmọ tiwa ń bí tá a wà láti ó jáde ni enough is enough. ó ti tó gẹ́ aláìmọ̀kan wọ́n ní Ìgbòho ọ̀kàwé. orí wọn ló jẹ́ Ìbàdàn náà débẹ̀ lọ kàwé. ní sùúrù tí ó kàwé olóko adé kékeré yóò jà fún Yorùbá àwọn dìdìrì ẹ̀dákẹ́ àti ẹ̀mọ́ gbọ́ àwọn dìdìrì náà wèrè náà torí pé wọn ò lóye wọn ní làákàyè wọn sì lọ́gbọ́n orí tí wọ́n bá lọ́gbọ́n tán lóye tí wọ́n ní làákàyè wọ́n mọ̀ pé ọpọlọ mi ju tàwọn lọ. bẹ́ẹ̀ni ọgbọ́n jagbára lọ. I'm not English man. I'm not fighting for English. I'm fighting my Yoruba because I'm a pity. I'm a critical Yoruba man. Yes. Excuse me, Edo. You want me to speak English in Yoruba land? English is not my language. To abroad since 2006 to do my business there. Are you the one? You are following me to talk to my business partner in abroad? To my business partner by myself. Expecting me to speak English for what? Capital no. I can't speak English for this program. If American president wants to talk to me, I will speak with my language. Yes. Critical Yoruba man. I don't need to speak English to get what I want from Nigerian government. I need to speak my language. Yes. You understand? Yes. So, what is English? Nothing. I'm not. Now, you are a professor. Yes. I don't need your money. Yes. I don't need anything from you. Yes. I'm further than school. Yes. So what do you want? What am I want from you? So you want to speak English for what? All my children, this is school. So what do you want to speak for what? All your English you learn about, if you come to my gate, You will drop it. No, you will drop it and make it. no, you will do my gate man. bẹ́ẹ̀ni. That English you are speaking. Do you have a certificate for English? Do you have a certificate for English? I have certificate for Yoruba. This is my certificate. What are you telling me? What are you talking? This is my certificate. For English. For what? Ọbọmọdé lọ́nà ọ̀fọ̀rọ̀ lọ bí ọ̀gbọ́n lè kò ní gbọ́n lágbára. Ọmọ lọ gbé èbó, èmi ò gbé èbó ó sì fi Yorùbá yí ọ̀pọ̀. Yorùbá tí wọ́n yí ọ̀pọ̀ rèé o. Torí ń gbà bá dalẹ̀ Yorùbá, á mú èdè Yorùbá ní ọ̀pọ̀. Ìwọ tó ń ṣe èbó rẹ̀ yọ padà jẹ́ ń tẹ̀lé pẹ̀lú èbó rẹ̀. Ní ọkàn mi torí pé kí wọ́n máa bẹ láàyè rẹ̀ létí Ọlọ́run.
tó tì á lẹ́yìn ọlọ́run tó ní awálé ayé òun ló mèrò ọkàn rẹ̀ èrò ọkàn rẹ̀ tó fẹ́ ká ṣe òun ní tó ti láti bẹ̀rẹ̀ rẹ̀ yìí ẹ jẹ́ ká ṣera wa ní ọ̀kan ẹ mọ̀jà dalẹ̀ ara wa ẹ jẹ́ ká ẹ tọ́lọ́ máa ti tìwájú nu ẹ jẹ́ àtẹ̀lé èmi ò Ààrẹ Ọ̀nà Kakanfò wa kọ́lọ́njẹ́ mi rè ogun òun náà làárẹ̀ wa èmi òkú níjà Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n èsè oyè tí Ọlọ́run fún mi àtọ̀dé ọ̀run ni Ìgbòho ọkọ̀ ìlú mi ní jẹ́ Ìgbòho àwọn ń jẹ́ Sunday Ìgbòho kò sí oyè tá ilé fi mi jẹ láyé tẹ̀ bá fi Ìgbòho sí wọn lè mọ̀ pé mi lẹ̀ ń sọ pa ṣé mo nídìí oyè kankan mọ́ olójú kòkòrò lè ní lẹ́yìn Sunday Ìgbòho olójú kòkòrò Ọlọ́run ní jọba jẹ kọ́nẹ́tọ̀ náà mo bá mi báyìí sọ̀kù lọ. àwọn wóróbo 100% yóò bá ti ní 80% sọ̀kù ẹ̀jẹ̀ àfọ̀ àwọn wèrè yóò kulẹ̀. a ní bàbá kan bàbá àdá tó mọ ìyá ọmọ. a ní bàbá kan bàbá àdá tó mọ ìyá ọmọ. kò fi wọ́n ṣeré. Once again, Koiki Media bringing the work closer to your doorstep. Ilé bàbá wa ti Sunday Igboho la wà báyìí. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu bàbá wa Ìgbòho Òòṣà Ìgbòho #1. Ẹ ti gbọ́ pé kò sí oyè kankan tí wọ́n tún fẹ́ jẹ mọ́ ju oyè Ìgbòho Òòṣà lọ. Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ máa bá wa ká lọ. Yorùbá Nation! Yorùbá Nation! Yorùbá Nation! Koiki Media bringing the work closer to your door. Wọ́n sọ Yorùbá ṣe é bùbó kí ló ń ṣe wà lẹ́yìn. Ibi la wà yìí. Yorùbá Nation. Wọ́n ní ká sọ èdè wa èdè Yorùbá Nation. Yorùbá ní ẹ̀kọ́ mi. Yorùbá Nation náà. Ǹjẹ́ fẹ́ ilẹ̀ Yorùbá? Òmìnira ilẹ̀ Yorùbá ń ta fẹ́. Ǹjẹ́ fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá? Yorùbá Nation náà. Àwọn èèyàn lè ń rí láti oríṣiríṣi ìlú. Màmá mi, ǹjẹ́ fẹ́ Yorùbá Nation? Kí ni ìdí tẹ́ fi fẹ́ kí a gba òmìnira ilẹ̀ wa? Ìdí tí ẹ fi fẹ́ ká gba òmìnira ilẹ̀ wa? Ìdí tí mo fi fẹ́ ká gba òmìnira ilẹ̀ wa ni pé ìyà ti pọ̀ jù ní ilẹ̀ yìí. Ṣé máa ń wá ní ẹrú ìṣẹ́rú ni? Àwa tí a jẹ́ ọmọ ilẹ̀ Nàìjíríà bá tọ́ bá wà Nàìjíríà, a ò gbádùn ara wa. Kò sí ìgbádùn. Ẹlẹ́yàmẹ̀yà ti ẹ bá ń gbádùn ọ̀dá ní. Àwọn ẹ̀yà kan ló ń darí orílẹ̀-èdè Nàìjíríà yìí. Àwọn ẹ̀yà kan ló ń kọ̀ńtrólù wa. Àwọn ọmọ wa ń jáde ilé ìwé wọn ò ríṣẹ́. Akẹ́tìrì nínú àkọsílẹ̀ àwọn tó kọjá wípé àwọn 23 years wọ́n ṣèjọba orílẹ̀-èdè 27 ṣe 30 ṣe ṣùgbọ́n sì àwọn 35 years ó wà ní ilé ìyá ẹ̀ tí ìyá ẹ̀ sì ń kú ló jẹjẹ wọ́n kàwé wọn ò ríṣẹ́ ṣe wọ́n bá wọn ọkùnrin wa wọ́n di bọ́ọ̀tì wọ́n gbé wọn fọ́ bọ́ọ̀ ṣiṣẹ́ ìdílé àrí yìí torí ìdí èyí abẹ́ òmìnira abẹ́ ìlú Odùduwà. Ẹ ṣé gan ni màmá mi. Ẹ fún mi lọ́sọ̀ọ̀. Ẹ fún mi ní ọ̀sán. Ẹ fún mi lọ́sọ̀ọ̀. Mo sì ń ṣe live lọ́wọ́. Ẹ bá mi plug. Ẹ jẹ́ bá mi plug kìíní. Ṣé ibẹ̀ kọ́? Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ ṣé gan ni fún ẹ̀yin tí ẹ ń bá wa lọ. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni. Koiki Media bringing the work closer to your doorstep. Yorùbá Nation now. Mo láwọn bòdá mi ń bí. Ẹ kú iṣẹ́. Ẹ kú gbogbo. Thank you very much. Thanks for watching. Thanks for joining us live. Koiki Media bringing the work closer to your doorstep. Yorùbá Nation now. Kì í ṣe ṣeré mọ́. A ò ṣeré mọ́. A ò ṣerú mọ́.
ẹni tí ẹ̀ ń wò yìí àwọn ni wọ́n ń jẹ́ Adé Sunday Igboho ẹ ti rí lórí wọn Adé Sunday Igboho ọkùnrin lélẹ̀ látòkè délẹ̀ ọlọ́run kò tí ẹ̀ nídìí kí n bí pé ṣe fa mọ́ Yorùbá Nation mo mọ̀ pé ìgangan ni basic pioneer àwa wà lókè ògùn àwa láti òkè ògùn. ẹ̀yin lẹ dókè ó jẹ́ kí ògùn. n máa kí ní sí àgbẹ̀ pé kí ó jẹ́ wà láyé tẹ àwa wà nílé ro àwa láti jẹ́ ro ní jẹ́ ẹ kú iṣẹ́ ní dàrú. ẹ ṣé gan àmì ẹ ṣé gan. Ngayon,